ìfẹ́ làwọn bàbá wa ní àwọn bàbá tó kọ́ wa ìfẹ́ wọ́n fi ṣe ilé ayé ọ̀hún tó fi dùn gbé tí àwa ti sìn tá a fi wá ń gbélé ayé tá a fi ń ṣe yàrá yòó lò ìfẹ́ làwọn bàbá wa lò kò sí nǹkan kan tó yẹ kó fa ìpínyà sí wa láàrin èmi ò rí pé ìrópò nǹkan ọ̀hún wà tó yẹ kó wá fa ìpínyà sí àárín ọmọ Yorùbá méjì tó wá fi dé pọ̀ ọmọ Yorùbá àwọn bára wọn jà wọ́n mọ̀ lérí síra wọn a mọ̀ sọ pé torí ìgbàgbọ́ ntí ìwọ gbàgbọ́ nu a ìwọ gbàgbọ́ nu a èmi gbàgbọ́ nu b àwọn méjì wá ń bára wa jà lórí ìgbàgbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ohun tá à ń sọ nìyẹn ṣùgbọ́n ṣẹ́rí àwọn èèyàn ti fẹ́ fi ìgbàgbọ́ díjà lẹ̀ ṣẹ́rí àwọn ọmọ Yorùbá ni wá tẹ́lẹ̀ nìkan tó pé tá a bá rí apá ni a rí àṣẹ ni táyé Ọlọ́run á bẹ orí ẹ̀ ni kìí ṣe Yorùbá Yorùbá méjèèjì ara wọn yàn Yorùbá ìbára wọn jà Yorùbá ìbára wọn jà tẹ́lẹ̀ pé apá fún ni kìí ṣe Yorùbá àwa nífẹ̀ẹ́ ara wa jù in tó fẹ́ fa ìpínyà ní ẹ̀sìn torí ẹ̀ náà tààrà Ọlọ́run sì ṣe ń lọ́gun là ń pariwo in tó sì fàdé nígbà wọn pàdé bóra akànra sọ̀rọ̀ kékeré àwọn àáfàá kún orí social media wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn àtàwọn àwọn kan àbí àwọn tẹ̀blígì ìmọ̀jọ́ wọn kọ́mọ̀lá bẹ́ẹ̀ kí n fẹ́ bó kọ̀ọ̀kan jẹ́ ọkọ̀ ọjọ́ kan jẹ́ wọ́n á sọ wípé tẹ́yìn bá bú mọ̀mọ́ ó jẹ̀bi ikú gbogbo kí ni ti ń wálẹ̀ Yorùbá náà láì jẹ́ pé káwa ó takò a gbúdọ̀ takò àwọn tó jẹ́ kàndánù rẹ̀ sí káwa ọmọ Yorùbá gidi ká dáwọn mọ̀ pé àwọn eléyìí mo yẹ sọmọ Yorùbá ká mọ̀ ìdí tí a fi tí mẹ́sẹ̀jì fi dé nìyẹn Yorùbá ìran kan ni wá àwọn ọmọ àlè ti wọ̀ wá láàrin àwọn ọmọ àlè Yorùbá ní mọ̀ gbọ́ pé ẹ̀bọ́n àbá ti bá kápá tẹ́ bá ti ta Ọlọ́run ẹ̀bẹ̀ lọ́mọ ìyá rẹ̀ yóò á ta pé kíní táwọn bá bèrè lọ́wọ́ pé ta Ọlọ́run tẹ̀sẹ̀ fẹ́ mú yìí kí lẹ̀ ń jà fún kí lè tiẹ̀ wí ná ó nìyẹn ó fún mọ̀mọ́ ó bá la ṣe gbó ìntí olófẹ́ fàjà yìí tó tó ń tà ń jà sí ebu ṣé wàá tó ń jà sí ó sọ pé ta Ọlọ́run gbé ráìsì tí mo fẹ́ jẹ láàárọ̀ oníta Ọlọ́run palẹ̀ mọ́ oúnjẹ àárọ̀ mi ó fi ibi pa mí oníta Ọlọ́run fi pa mí oníta Ọlọ́run gbé ìyàwó mi oníta Ọlọ́run bẹ́ jẹ lórí kó ló fẹ́ kú bẹ̀ wáyé kí ta Ọlọ́run ó bú àfàtì kọ́ mi ń kéwù ó bú àfàtì kọ́ tẹ́tí àwájú ẹ̀ ẹjọ ọ̀rọ̀ wúlò wà ní gbogbo ọ̀rọ̀ ìgbàgbọ́ wa tá àgbàgbọ́ nú ẹ̀ ó wá fẹ́ dájà sí àwọn ọmọ ọba aládé láàrin kò sì rí bẹ́ẹ̀ ni ló tún rí torí wípé tẹ́ bá ti ń gbọ́ àwọn kàńdá ti wọnú rẹ̀ sí nígbà wọn bá ń pè ọkọ ọmọ Yorùbá tẹ́ ní Yorùbá ni tẹ́ ń gbọ́ Bello tẹ́ ń gbọ́ Alimi tẹ́ ń gbọ́ Gàmbàrí ó sì pèrè ọlọ́mọ Yorùbá tẹ́ ń pè tẹ́lẹ̀ ń bá ọmọ Yorùbá bí kò bá yẹ ọmọ Yorùbá ní jẹ́ ní òrì tẹ́ ń gbọ́ Alimi sí Yorùbá ní jẹ́ Alimi sí Yorùbá ní jẹ́ Gàmbàrí sí Yorùbá ní jẹ́ Bello gbogbo kan tí ó dákọ̀ èwo nìyẹn Yorùbá jẹ́ mẹ́ tó tí àwọn eléyìí bá rọ́mọ Yorùbá tó bá irú àwọn eléyìí tó ti kàn dánú rẹ̀ tó ti wọnú Yorùbá yìí tẹ́kùrẹ́ àwọn ọlọ́mọ Yorùbá tó bá rọ́mọ Yorùbá wọ́n lè fi nǹkan sí o torí pé àwọn mọ̀ pé àwọn èso ọmọ Yorùbá Fúlàní ló dúyà àwọn látẹ̀yìn ká dúpẹ́ láwọn lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó wà ní àwọn àfáà yìí ká dúpẹ́ lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn ọmọlúwàbí tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ọkọ Yorùbá kò ní bọ́mọ yẹ ìjà torí ẹ̀sìn láìláì mo fọlọ́ ọmọ ọkọ Yorùbá kò ní bọ́mọ yẹ ìjà torí ẹ̀sìn láìláì torí pé wọ́n gbẹ́sìn kan wá yóò bá ọmọ yẹ tí ń sẹ́sìn ìbílẹ̀ jà ọmọ ọkọ Yorùbá ò ní ṣerú ẹ̀ ara àwọn ọmọ ọkọ Yorùbá wà láàrin ẹ̀yà àfa náà ọmọ ọkọ Yorùbá lá Akeugba-Gold oríire ò ní burú Akeugba-Gold ó jọ mí lójú ni lẹ́nu ìgbà tẹ́yìn lẹ́yìn bẹ̀rẹ̀ ìjà tẹ́lẹ̀ wà tààlà Ọlọ́run kì í mọ̀ ká gbé Akeugba-Gold àwọn èèyàn lè believe kódà àtújọ sọ̀rọ̀ èmi lọ sọ lẹ́kú lẹ́jà ni mò ń ra orí igbá orí àwo Akeugba-Gold ṣe kọjá nu pẹ̀lú àwọn bíi mọ́tò mẹ́ta wọ́n sì convoy lọ. wọ́n lo agbowáàsì. wọ́n lo agbowáàsì ẹ̀ní dáàmú kó mọ́rò kò bóyá Akeugba-Gold wà ra lẹ́kú lẹ́jà ó ń ṣègùn lèmi o èmi lè ṣògùn tèmi àyìn sì ṣògùn àìdá yìnyín ṣògùn kí n bá tèèyàn jẹ́
Ifá ló ní àmọ́ tú àwọn èèyàn lẹ̀. Mo ń ra ẹja gbígbẹ orí eku ọ̀pọ̀lọ́ tútù ó yá ẹ bá ń wá gbìn ti ègbé mẹ́fà bí mo ṣe ń pè nù tí mo ń pè fún yàrá tí ń wá ń bá alálẹ́ Akeugba-Gold èmi ò tiẹ̀ ṣàkíyèsí ẹ̀ mọ́tò bíi mẹ́fà wọ́n tá kíra wọn kọjá bí a bá ṣe ní kí wọ́n rí fásitì nu mọ́ bí a bá ṣe ní wọ́n rí fásitì nu máa rí pọ́kọ̀ kan rí fásitì bọ̀ wọ́n á gbé táwa ló lè wá mọ́ rí fásitì ó bá sọ̀kalẹ̀ ó bá dà Akeugba-Gold. àti rẹ̀ kò fẹ́ wá jà ní. nígbà tí wọ́n sí tẹ̀lé tẹ́ ń bọ̀ gangan wọ́n sì rò kó fẹ́ jà ní. ẹsẹ̀ kémi náà kábíyèsí Olódùmarè mo wá dúró re pé mo rò ká Akeugba-Gold fẹ́ jà ní. bọ̀gbá tí mo wá rí pé bá Akeugba-Gold ṣe ń bọ̀ yìí nígbà tó tá Akeugba-Gold súnmọ́ mi Akeugba-Gold ó wá rẹ́rìn tá Akeugba-Gold dọ́dọ̀ mi Akeugba-Gold dì mọ́ mi gbàgì ni. mo ní kábíyèsí Olódùmarè ọmọ ọkọ Yorùbá lélẹ́yìí Akeugba-Gold ní ta lọ́lọ́run ọmọ ìyá ni wà kábíyèsí Olódùmarè ó lọ́mọ ìyá ni wà sí ẹ̀rọ ọmọ ọkọ Yorùbá ń play voice Akeugba-Gold fi yín wọ́n play ẹ̀ wọlé ẹ máa gbọ́ voice Akeugba-Gold ó lọ́mọ ìyá ni wà kò yẹ ká máa jà mo níbẹ̀ ni bàbá mi àjà èmi rí i pé ẹ̀sìn ti fẹ́ máa fa ìpínyà sí wàhálà àárín lèmi náà wá ń gbìyànjú àti jẹ́ ká rí ẹ̀sìn bí ẹni pé ẹ̀sìn èyí tó lè darí ayé èèyàn tí bò ní àwọn òyìnbó sọ ó ní religion is to guide not to control not to rule ẹni dáàmú èmi ègbé ìbò ń tèmi àwọn kọ̀ọ̀kan tó bá ta sí mi létí náà ni ẹ̀mọ̀ pé ń lọ léwe not to rule jẹ́ wọ́n á ṣàlàyé ẹ̀ fún ọ ó dàbí ẹni pé guide not to rule yí pé ó yá ọmọ yìí ẹ̀gbọ́n wọ́n gbéṣẹ́ assignment for ọmọ school ẹ tọ́ sọ́nà lórí bí ó ṣe ṣe ẹ wá gbàwé lọ́wọ́ ẹ wá bá ń kọ́ nítorí sọ yẹn ẹ wọ́n gbéṣẹ́ fọmọ léwé ẹ tọ́ sọ́nà lórí bí ó ṣe ṣe ẹ̀yin wá gbàwé lọ́wọ́ ẹ wá bá ń kọ́ àìdí àwọn ọmọ yẹn la fẹ́ kọ́ ọmọ yẹn ó lò a kàn fẹ́ tọ́ sọ́nà ni ìtọ́sọ́nà tiwa kọ́ ni yóò pa brain àbí yóò jí brain but káàkà tọ́ sọ́nà pé torí ọjọ́ mi ṣùgbọ́n àwọn àti gbẹ́sìn lórí pé gbogbo táwọn bá fẹ́ ṣe láyé tiwọn ẹ̀sìn ní mọ̀ ṣe ọ̀sìn wa blọọkì ọpọlọ débi wípé èyí wa kọ́mọ wa mọ̀ dínà bàbá rẹ̀ wípé Saudi lòun ti wá lórí pé gbẹ̀sìn bẹ̀rẹ̀ kọ́ mò ń lọ so mo kàn fẹ́ ṣàlàyé pé religion ó kẹ́kọ̀ọ́ lè gáìdì ni mo fi mú àlàyé pé ọmọ tán gbéṣẹ́ fún léèwé tán ní ká ẹ gáìdì ẹ̀ tẹ wá gbà lọ́wọ́ rẹ̀ tẹ wá ń ṣe àìdí àti ilẹ̀ lónìí àbá ìdí àti ẹ̀ bá àti mẹ́sìn nù àti gbé kan rí jù nítorí ó gáìdì ẹ tí wàá gáìdì ẹ síbi láwọn ibì kan gan wà ó pé this is right time láti lo àìdí àtẹ̀mí náà wọ́n fẹ́ kó o la àìdí àti ẹ̀ náà wọ́n fẹ́ kí wọ́n náà lọ́gbà àtinúdá. so nígbà tí mo wá rí Akeugba-Gold wá sọ̀kalẹ̀ ó dì mọ́ mi gbàgì Akeugba-Gold sọ pé ó lọ́mọ ìyá ni wà. Bàbá yẹn sá sọ̀rọ̀ torí wọ́n play voice bàbá yẹn tẹ́ máa gbọ́. ayé wa kò síbi tí ò ti ṣàǹfààní. mo ń bọ̀ níjẹta mo pàdé àwọn ọmọ bàbá wa ń di Abímbọ́lá gbogbo ẹ̀ náà gbé kínní olórìṣà àwọn kọ́rùn àtàwọn ará Italy tí wọ́n kó sínú mọ́tò bá ń ṣe rí mi wọ́n á kí mi mo dì mọ́ gbogbo wọn ni ìkan náà ni gbogbo wa bẹ̀tì lọ sí sùúrù Ọlọ́run ní mú ẹ Ọlọ́run ní mú ẹ Ọlọ́run dẹ̀ jẹ́ kẹ́mi ẹ̀ ogun sí sùúrù torí tọ́lọ́ dákun àwa lè èmi kọ́ ni mo wádìí ẹ̀ àwọn ọlọ́pàá náà wádìí ibi tó ń gbé wádìí everything èmi ni mo sọ fún pé no ọmọ ìyá wa ni bẹ́ẹ̀ni tí n bá kàn ó kan àwa náà nígbà yìí bá ti jọ ń gbàdúgbò wá dákun mo fi Ọlọ́run bẹ̀ fi òmùgọ̀ díẹ̀ kọ́gbọ́n ẹ̀ àgbọn díẹ̀ lè fi sáyé Ọlọ́run ní dá ẹ lẹ́rù o ó fúri láti pè mí anytime tó bá dẹ̀ lérò pé mo ní nǹkan kan tí mo lè ṣe jẹ́ kí n gbọ́ Ọlọ́run àṣà ó yá bísímìlà gbà pé ọmọ ìyá mi ló jẹ́ tó o bá dẹ̀ ní any issue pè mí anytime pé àwọn kan wà bí wọ́n fẹ́ dẹ́rù bà mí o wàá dẹ̀ rí i pé máa take action bó ṣe jẹ́ ní 080-350 double bó ṣe jẹ́ ní ọmọ ìyá alájọ jẹ́ láàrin ara wa so ya fọ́tò kó post ẹ̀ káwọn yóò lè rí pé kankan náà yára bóyá. mo á rí i pé yes tòótọ́ ọmọ ọkọ Yorùbá lélẹ́yìí ó wá Akeugba-Gold wá tún sọ̀rọ̀ débi pé
àìbá mọ̀ tó bá tiẹ̀ ní nǹkan tí èyí tí màá fi bọ́ sórí social media tí màá fi mọ bú òun tó bá ní nǹkan tó òun ṣe ó wá fún mi nọ́mbà ó wá gba nọ́mbà mi wá ní pé wá sọ pé kí n pe òun àwa exchange nọ́mbà pé kí n pe òun láti ṣàtúnṣe ẹgbọ́n tọmọ ọkọ Yorùbá ṣe ṣẹ́tí ọmọ ọkọ Yorùbá sẹ́ni ọmọ ọkọ Yorùbá báwọn yàtọ̀ sáwọn máa lè ojúlọ́wọ́ ọkọ ọmọ Yorùbá ẹgbọ́n tó sọ wípé tí ó mọ fàjà láàrin wa pé ká pè é kí n pè ká yanjú ẹ̀ lábẹ́ Akeugba-Gold ní kí n pè ká yanjú ẹ̀ lábẹ́ nípa èyí tí ń fi bọ́ sí ojú ọ̀gbagadì tí mi mọ̀ sọ fún gbogbo ayé ẹ wo ojúlówó ọkọ ẹsẹ̀ àti ojúlówó ọkọ ọmọ Yorùbá báyìí ṣùgbọ́n àwọn ọmọ kan ọmọ gbọ́ kinní kan Alimi kinní kan Gàmbàrí kinní kan Bello. bàbá fi wà jọ̀rúnmìlà ni. Akeugba-Gold fi wà jọ̀rúnmìlà ni bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ìwà Akeugba-Gold wà ìwà Ọ̀rúnmìlà ni ó wá bá mi ó sọ̀kalẹ̀ wá bá mi pé ta lọ́lọ́ ni mọ̀ bu wa mọ̀ ọmọ ìyá ni wà mo ní bẹ́ẹ̀ ni ó fi wà jọ̀rúnmìlà ni Ọ̀rúnmìlà sọ wípé nínú Ifá Ọ̀rúnmìlà sọ pé inú bí yóò dá nǹkan sùúrù bàbá ìwà èèyàn tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní. Ìwà Akeugba-Gold wù yẹ ara wa bá ló ti mú ìwà abínibí tiwa ni tó rẹ́yìn ò mọ̀ pé ṣùgbọ́n nígbà tẹ́sí yín fẹ́ dé tó fẹ́ jogún gbógún náà pàtàkì tán wọ́n àwọn gbọ́ pé àgàgà wọn mú fíìmù òfò yẹn wọ́n kàn sí fíìmù wèrè wọ́n gbọ́ pé nílò kan wọ́n á fẹ́ ṣe kíní kan èèyàn wa náà fi rúbọ. kí ló lè bá àtúbà kó lè bá àtúnṣe. kí ló lè bá àtúbà kó lè bá àtúnṣe wọ́n á bú kọ́ àwọn bá jẹ́ torí ẹ̀sìn òfò tẹ̀ gbé wa ìlú wo náà ti fẹ̀yàn rúbọ fún bá bẹ́ẹ̀ rí kó wọ́ sọ. nínú àwọn kan tiẹ̀ ti gbówó lé gan pé àwọn wá ẹni tí ó kàn sọ pé ní àdúgbò báyìí nílùú báyìí wọ́n fi èèyàn rúbọ lọ́dún báyìí táwọn bá dé confirm findings yẹn àwọn ògbéye owó báyìí lẹ̀ pé láyé báyìí ò nílùú báyìí mú tàn yẹn wá pé wọ́n fi èèyàn rúbọ nílùú báyìí táyọ̀ wọ́n fi mòrè yìí ṣe tẹ̀ ń ṣe kì tẹ̀ ń sórí ibùkì tẹ̀ ń bá ṣàrà bá wa jẹ. wọ́n máa fi hàn rúbọ èèyàn mélòó ní òkun di ìṣẹ̀ṣẹ̀. èèyàn mélòó ní òkun di ìṣẹ̀ṣẹ̀ ẹ̀mọ̀ ní dààmú a pé èèyàn fi rúbọ nítorí wàá fi bàyẹ̀ ṣe jẹ́ nìyẹn. níbi tí Akeugba-Gold yẹn níbi tí Akeugba-Gold wá dáadé tí mo fi rò pé ṣètò àìtá ìmọ̀ tẹ́yìn bá tiẹ̀ ń sọ̀rọ̀ tí ìmọ̀ tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn gan Akeugba-Gold lè sọ̀rọ̀ kí n fèsì sí mọ́ kó sọ̀rọ̀ kí n fèsì sí mọ́ tí wọ́n pé àwọn tá a jọ níwà kan náà nù ọmọ Yorùbá jọ níwà ìbá àwọn Alimi Bello kò sí bó ṣe lè ṣẹlẹ̀ tí irú Akeugba-Gold tó jọmọ ọkọ Yorùbá tó mú àwọn bàbá wa tí ó mú wá àwọn ará tiwọn lọ́hùn kó lè sọ̀rọ̀ kí n fèsì sí mọ́ tí mo ti rí pé ẹ̀jẹ̀ Yorùbá lójú wa lára wa ẹ̀sìn ló fẹ́ pín ìgbìn ẹ̀sìn ló fẹ́ yà wá àwọn ọmọ Yorùbá nù yàtọ̀ sáwọn Bello Alimi Gàmbàrí tán wà online tán ni àpá ni àmú ni. ẹ mú ẹ kì í. ẹ mú ẹ kì í sànà bí ó bẹ̀ ni ta lọ́lọ́ ẹ rárá mi àti mọ́ bà mí kábíyèsí Olódùmarè. ó tá à ń sọ nìyẹn àwa ṣe ní bá pé anything ẹja pé kásán tó bí nù bí ẹ̀sìn ló fẹ́ dá ìpínyà sí wa láàrin. nígbà tá Akeugba-Gold lọ kí ló tún ṣe ó tún kó didi owó lẹ̀ tí wọ́n ní kó fún ẹ ó tún kó didi owó lẹ̀ pé ta lọ́lọ́run ẹ fẹ́ transport délé ìtẹ́gbẹ̀ nífẹ̀ẹ́ nìyẹn ìbẹ́bà ló fi wà yẹn jọ. ibi táwọn kan ti ibi táwọn máa lé Yorùbá táwọn máa lé wèrè kan tí wọ́n fẹ́ de Yorùbá jẹun táwọn máa lè kan tí wọ́n fẹ́ de Yorùbá jẹun tí wọ́n sọmọ kọ́ Yorùbá. the same religion tí Akeugba-Gold gbà òun náà làwọn Haúsá Fúlàní gbà. bẹ́ẹ̀ ni the same Islam tí Akeugba-Gold gbà tó lè mọ̀ pọ́mọ ìyá rẹ̀ ní mí làwọn Haúsá Fúlàní gbà o so ẹ rí i pé ìwà bàbá tiwa tó wà ní Akeugba-Gold ló fi rú wà báwọn. the same religion làwọn tẹ́bá ti ta Ọlọ́run tẹ́bá ti rí ìyá rẹ̀ ẹ mú ẹ pa ẹ kì í àti àwọn ọmọ kan àwọn ọmọ alágbo tí ń ta gbòkè online ọ̀rọ̀ díẹ̀ ìpolówó àgbo púpọ̀ the same religion làwọn náà gbà but àwọn followers mi náà gọ́dọ̀ bíi pé ẹni tí ó sọ̀rọ̀ kan tí ó sọ̀rọ̀ ṣẹ́jú kan tí ó polówó àgbo ṣẹ́jú méjì ṣẹ́jú ẹ̀yún sẹ́ẹ̀dì pàpà gbolówó àtà nígbà yẹn bá sọ̀rọ̀ kan tó polówó àgbo ṣẹ́jú méjì sẹ́ẹ̀dì pàpà gbolówó àtà ó sàn wá gbogbo ọ̀nà tí wọ́n ṣàfihàn create content ṣùgbọ́n mi sọ pé èmi o ìnìdánìyàn kan ló mọ̀ aláwọn aláwàdà àtẹ́pá aláwàdà ní gbogbo ayé mọ̀ wọ́n sí àwọn náà bá tó bá sọ̀rọ̀ ta lọ́lọ́ sẹ́yìn ò tí mo káwọn ilé kan wá wọ́n sàfẹ́ kẹsà bí àwọn wọ́n sàfẹ́ sọ̀rọ̀ tó ń trendy káwọn náà fi trendy ni àwàdà mọ̀ sí o ẹni tó ń sàwàdà àwàdà gan kò àwàdà rẹ̀ gbòòrò tà mọ́
àwọn èèyàn ọgbà wọ́n dà dìde ni mọ́ ó sábà fẹ́ àwọn ẹjọ́ àwọn ọpọlọ mélòó wà lórí aláwọ̀dà sálàwàdà lè sọ̀rọ̀ kẹ́ àwọn ọpọlọ wà lórí aláwọ̀dà ìdí àwàdà gan kò rọwọ́ orí ẹni tí rọwọ́ orí ìdí àwàdà gan bí àwọn sọ̀rọ̀ gidi làwọn èèyàn wà gbọ́ mi ò dáadé yẹn kan ló mọ̀ ń tèmi mò ń sí búrógámù tèmi lọ ni mò ń sí búrógámù tèmi ò dáadé nǹkan ló mọ̀ wọ́n á sí irú wà tí Akeugba-Gold wù tó jẹ́ ọmọkọ Yorùbá yìí wọ́n á fi ń tọrọ fún gbogbo ẹ̀yin ìyá fáyọkù. mo fi ń tọrọ fún gbogbo ẹ̀yin tó ní ta Ọlọ́run ẹ̀ wọkọ̀ délé ẹgbà sẹ́rù ẹni yẹn tó wà nìyẹn kan tó bá ṣẹlẹ̀ yín pè ní pé bàbá ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àti pé òun ètí ẹ̀ bọ Akeugba-Gold èbúṣẹ̀ṣẹ̀ Akeugba-Gold èbúṣẹ̀ṣẹ̀ ń tiẹ̀ bí ayẹkẹ́ ìjọ kan lọ̀rọ̀ pa wá pọ̀ tí wọ́n lọ sáàrin àwọn àáfà ẹgbẹ́ wọn tó sọ pé ẹ̀yàn sun Kùránì àárín nǹkan ṣe sí nítorí ẹ̀kí sọ̀fà fún Akeugba-Gold lè sí gbà yẹn nìyẹn tó yẹ mi gbàgbé ọ̀rọ̀ wípé èèyàn sun Kùránì àárín nǹkan ṣe sí wọn ifá Akeugba-Gold lè sí àwa mi àti Akeugba-Gold ríra ó wá púfù pọmọlúwàbí lòun wípé Yorùbá làwa ẹ̀sìn fẹ́ yà wá ni ní tán pèlè ọmọlúwàbí nìyẹn wọ́n máa ń fọ fún gbogbo àfáà yòókù yìí náà pé kí ni yìí ò lè tó báyìí ní tá à ń fa yìí kí ló lé ní tá à ń fa yìí náà kí mò ń béèrè lọ́wọ́ yín kí lẹ̀ ń fún mi etí mò ń béèrè kọ́ mọ́ fún mi ibi ìṣòro tí mo ní nìyẹn etí mò ń béèrè ni pé ẹ lọ gbọ́ fídíò mi ẹ lọ wò ó mo ti study mùsùlùmí mo ti study Islam pé tẹ́ bá ti wọn tá ti fẹ́ sọ̀rọ̀ mo ò ní sọ̀rọ̀ láì pọ́n tani bá ṣẹ̀ṣẹ̀ etí wọ́n á béèrè lọ́wọ́ yín ni pé ìwà tí Muhammadu wù pọ̀ ẹ sọ wà tí Muhammadu wù ẹ fi ṣe wáàsì ẹ fi ṣe wàásù fáwọn tó wáàsì fáwọn followers yín ẹ sáà ní Muhammadu ṣiṣẹ́ dára tó pọ̀ kọ́ńtà lè fi àwọn ọ̀gbà yẹn ṣe wáàsì táyé pé kí a mọ̀ tó pé àwọn wèrè wọ́n ń pe gilẹ́ lọ àwọn wèrè ifá wèrè kíníkà wèrè táyé pé wọn alẹ́ fi ń ṣe wáàsì ẹ tí mo bí lọ́wọ́ yín nìyẹn àwọn bàbá tiwa ò kọ́ ṣùgbọ́n mi ò kọ́ wọ́n yẹ kẹ́ ẹnìkan ìkan ló pé sọ fún mi yẹn ṣé wọ́n nìkan ni lóòkọ́ sì ṣẹ̀ṣẹ̀ ni àwọn abaláwo tó pọ̀ tí ṣé wọ́n sọ̀rọ̀ ni kíláà mọ́tò ìwájú iwájú ẹnìkan tó ń jọ́jọ̀gbọ́n tí inú sọ̀rọ̀ inú bí mi tó tún jọ́jọ̀gbọ́n ni o ó ní yẹn tí irú àgbàlagbà bá sọ̀rọ̀ kì í ṣe irú ọmọ kékeré ló yẹ kó dá lóhùn àwọn àgbàlagbà náà ló yẹ kó dá lóhùn ipa àgbàlagbà ló sọ̀rọ̀ lórí reply wọn ni wọn ò ní bínú nígbà wọn kò sílámù dé tí báwọn ọmọ kéékèèké náà gbédé náà bú àwọn bàbá wa ń gbà yẹn ẹnìkan náà ni ó bẹ̀rẹ̀ nǹkan táwọn bàbá wa bọ̀ wá sọ̀rọ̀ bí àwọn bàbá wa lójó ṣùgbọ́n wọn pé ẹ̀yin ọmọ wọn náà ni pé bẹ́ẹ̀ sí ilé ẹ̀sìn ìsìlámù tó gbogbo yín náà lè máa ń sógun lọ́dọ̀ wa nítorí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn that's ọ̀tọ̀ ẹ̀sìn gbẹ́nu mi pé àwọn bàbá wa ó pé ẹ̀yin ọmọ wa náà ni bẹ́ẹ̀ sí ilé ẹ̀sìn ìsìlámù tó ẹ̀ bù wá gbangba ẹ̀ wà sógun kọ̀rọ̀ ọmọ ẹni ò ní burúburú kálí fẹ́ kó gbàjẹ́ ẹ lọ wóyá gbogbo ọmọ Yorùbá gbogbo yín tẹ̀ ọ̀nà online gbogbo yín pátá ẹ wá bọ́ sọ́lẹ̀ ètò ìgbà sí gbẹ́rẹ́ fún yín rí kó wá sí pé kí àfa àkókò àti pé kó wá sọ pé láti jọ́ tí ìyẹ́ òun ti bí òun ò sì gbẹ́rẹ́ fún òun rí òun ò lágbórí torí àgbo ara ìbílẹ̀ tiwa ni àwọn abá ló discover ẹ̀ Muhammadu lágbo àní Muhammadu kì í lágbo òun ò lágbo Yorùbá rí òun ò sì gbẹ́rẹ́ rí òun ò lẹ́bù rí èyí tó bá di bídà tó bá mọ̀ pé ó sọ fún un kó wá fẹ̀mí ẹ̀ búra kó wá tó online wípé tí a ti wọ gbọ́yá gbogbo ara mi lẹ̀ yìí ń sẹ̀sì gbẹ́rẹ́ rí nínú gbogbo ẹ̀yìn tẹ̀ wà lọ́la ẹ̀. Ògùn yóò fi búra. Ògùn yóò fi búra kó kẹ́ fògùn búra kàmú síbi spoon gèjè báyìí kó sọ pé èmi o lágbájá ọmọ lágbájá o àjọsìn ti bí mi o ń sin gbẹ́rẹ́ rí o ń lu àgbo rí o ń ṣe kankan dúdú kankan rí o ń gbẹ ọṣẹ rí o. ọṣẹ dúdú ni kì í sọ ọṣẹ lọ́ọ̀sì ní tí à ń sọ nìyẹn pé àwọn àbá wa tí ó wà sọ̀rọ̀ wọ́n rí i pé àwọn ọmọ wa náà ni Yorùbá jọ ni wà ọ̀rọ̀ kí náà wà la fẹ́ sọ torí pé gbogbo ẹni sọ̀rọ̀ lọ torí wọ́n mọ̀ kí gbogbo ẹni sọ̀rọ̀ ń ta àgbà wọn fáfáfá yìí tí yẹn kan rárá kì í mọ́lẹ̀ gidi ọ̀dọ̀ àwọn là ń bọ̀ àwọn sì nítorí káwọn mọ́ tu yín lẹ̀ ṣùgbọ́n táwa wá gbá nìyẹn pé àwa tá a dé yìí ẹjẹ́ á mọ̀wé lówó ká mọ̀wé lówó ìbọn méjì bá mọ̀wé lówó tí mọ̀wé lówó á jọwọ́ lọ́tún á tọwọ́ lọ́tún á jọwé lòsì á fi hàn yóò rí yàtọ̀ àwa wá fi ọ̀wá ni pé gbogbo ohun tẹ́ ń ṣe yìí
ẹ ti fi ń da ọpọlọ àwọn èèyàn rú. Ẹ bá ti fẹ́ sí wáàsí tí mo bèrè nu ẹ̀yin ẹ kàn mọ́ bù sẹ̀sẹ̀ ẹ kàn mọ́ sọ̀rọ̀ sáwọn bàbá wa ó ti tàn ọmọ ọdún mọ̀lẹ́ lémi ẹ kàn mọ́ bu àwọn bàbá wa bí àti bá àwọn bàbá wa Ọlọ́run èmi àti ní kankan ẹ kàn sí wáàsí jágálá ẹ mọ́ bá àwọn bàbá wa ní tí mo kí kan péré tí mo fẹ́ nu bọ́tà láwọn bàbá àwọn bàbá wa níbo Muhammadu o níbo àlá o níbo bu àwọn bàfà yín ní tí mo sọ tèmi mo ti ń sọ yẹn kò sí yẹn kan tí ó ṣe mí aṣọ ò lè wọlé ẹgbẹ́yẹlé ó ṣe wọ̀ ayíkódó ìpodó tọpọlẹ pọlọ pẹ bá ti bá àwọn bàbá mi pẹ ń bún fa kódà ètò tóbi jùlọ àfáyín ń gbèsè pé aláwọ̀ forí ko Muhammadu gbà ko èmi sọ tèmi nu o.